pé gbogbo ọmọ èèyàn múlù ẹ̀wọ̀n a máa gbére fún wa náà o. Ìyá mi ṣe léyìí aṣọ́dúnmọ́dúnlá o. A ní pé aṣọ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n kọrin fún wa lọ́sùn àti ṣáájú. Bí ẹ ṣe ń kọrin yàrá yìí lórí mi wú. Ẹ sọ̀rọ̀ kan ní Párámọ́rù láwàdà. Olúwàsí. Wọ́n ní gbogbo ọba pátápátá wọ́n ní their traditional rulers. Ẹ̀rọ ẹ̀ máa ń kọ̀ ọ̀kan nìyẹn. Tọ́ba pè your traditional rulers. You are in charge of your culture, you are in charge of your tradition, and you are in charge of your history. Kí ẹ̀ wá pàtó kó wá sọ pé kí ló kàn ní pẹ̀lú kan. Ó jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tó jẹ́ pé ìdórí ẹ̀ ló ṣe wọlé ìtọ̀ tó bá pàtàn ìbò ló ti rẹ́ pa. Ẹ ṣeun mo inú mi dùn pé Àwórì pọ̀ mí. Kí la mọ Àwórì fún? Kí ni iṣẹ́ Àwórì? Àwórì máa ń palẹ̀ ni. Àti kíni? Àti oyè. Tí ẹ bá fẹ́ talẹ̀ tó bá sọ pé ilẹ̀ bàbá mi kí ló fẹ́ ṣe? Àpapọ̀. Tó bá gbóyè bàbá mi kí ló fẹ́ ṣe? Kẹ́ni kan wá sọ pé ká má pàtọ̀. Àpàtọ̀ yẹn o. Wọ́n lè sọ wọ́n ní tí ẹnìkan bá tàkìtì wà bí oníbi. Wọ́n ní tí èèyàn bá tàkìtì wà bí oníbi. Á fi ìtọ̀ á fi tàkìtì ẹ̀ jáde. Kábíyèsí. Ní 1903 nígbà tí awọ wà ní àárín Ẹlẹ́gbẹ́ àti Àkárìgbò lọ́wọ́ gbé Ọ̀ọ̀ni wá sí àwọn òyìnbó wọn gbọ́ ní wa Ọ̀ọ̀ni wá ń ṣàlàyé fún wọn bó ṣe jẹ́ nígbà tí Ọ̀ọ̀ni wá ń ka àwọn ọba tó jẹ́ pé wọ́n gbadé láti Ifẹ̀ wọ́n pe ọba of Adó síbẹ̀ ó ní dọ́kúmẹ́ǹtì. Àwọn Yorùbá máa ń sọ kí nìkan wá ní tọ́lọ́run bá níyàn kí ọmọ ènìyàn náà ṣe kiri tọ́run mi làbá rí ẹ̀ jẹ́ kí dọ́kúmẹ́ǹtì náà rí ẹ̀ ayé dọ́kúmẹ́ǹtì láwà. Ẹ ṣeun nígbà kan wà wọ́n ṣe kọ́ àwùjọ àwọn ọba ìfẹ́sọ̀ òyìnbó ó lè yé wa yékéyéké nítorí pé wọ́n ní tí èèyàn bá fẹ́ àṣà ẹ bẹ̀rẹ̀ láti èdè sísọ àwọn ọmọ adé ló wáyé ọdún yìí abẹ́ kí wọ́n mọ èdè sísọ ọmọ tó lọ nígbà tí àwọn ọba túmọ̀ tí ọmọ òjò tí pọ̀ rẹpẹtẹ wọ́n ọdún 21 lọ ẹ lọ wò ó bẹ́ẹ̀ nínú dọ́kúmẹ́ntì ọba of Adó. Adó ẹ̀wọ̀n pé ìlú tó bá lórúkọ kan orúkọ wọn máa ń pọ̀ nígbà kan wọ́n mọ Adó sí Adó Ifẹ̀ nítorí pé àwa ni ọmọ tá a gbé adé tìfẹ̀ wá nígbà tó tún yá wọ́n mọ Adó sí Adó Bìní tí ẹ bá dé ládé bẹ̀ ẹ máa rí orúkọ Bìní bẹ̀ wọ́n tún mọ Adó sí Adó kó tó wá jẹ́ pé ẹgbẹ́ odò ládó sí lọ́yẹ̀ ìjọba kó wà ní Adó. Ẹ ṣeun. Wọ́n ní tí ọ̀rọ̀ bá ta kókó ìtàn la máa ń tú o. Bí mo ṣe sọ lọ, nígbà tí ọba òtí ẹ̀ ti pọ̀, ẹ̀bọ̀n lọ́wọ́ dọ́kúmẹ́ǹtì yẹn ọba of Adó wà bẹ̀. Nígbà tí Ògùn state tí kò tí ì sí kan tó ń jẹ́ Ògùn state, ló yẹ pé a máa ń pè ní Western region. Nígbà yẹn Ògùn state tá a pè lógùn state nísì provinces méjì lọ pín sí a ní Abẹ́òkúta province a ní Ìjẹ̀bú province ní Ìjẹ̀bú province àwọn méjì ló máa ń represent wọn a ní Àkárìgbò of Rẹ́mọ a ní Àwùjalẹ̀ of ní Abẹ́òkúta province àwọn méjì ni wọ́n máa ń represent wọn a ní Aláké of Atúnigíní ọba of Adó
ló ní ká má pàtó. Yorùbá sọ pé Yorùbá ní tí wọ́n bá fi hàn ìjòyè àwòdì ó yẹ kó lè gbà ìgbẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ọba Jẹ́wò Akápò ni wọ́n tó wájà. Bàbá gba national honour MON. Kí bàbá tó nígbà tí Western Region ṣì wà Western Region from 1966 to 1976. Bàbá was a vice chairman fún Tinúbí ní Sóyè. Bàbá ní amúlẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni of Ife. Ọọ̀ni jẹ́ chairman, bàbá ní vice chairman. Bàbá sọ fún àní pàtó. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí. Àwọn oníjà àwọn máa sọ ọ̀rọ̀ ní gbogbo yìí tí mo ti nítàn tí mo ti pa tán 1903 kí Nàìjíríà tó ṣe kí ni tó dé. Mo ti pa tán 1966 kí Ògùn State tó ṣe kí ni nísìn abẹ́wá sọ pé àwòrán láti ẹ̀rọ lórí àwòrán ẹ̀mí ẹ̀ sọ fúnra yín òrùjú o àwọn adẹ̀ láfa ó nígbà tí bàbá Akápò ti wàjà ní 1988 it took us 20 years to have another ọba ẹ̀rọ nígbà yẹn ibi tí mo ti rí ẹni tí ó tẹ̀ tó kankan á sọ pé òun jù bẹ́ẹ̀ lọ. Kí lè máa gbọ́ ìwọ láṣà àkọ́tọ́ máa dá wá ní ọmọọṣẹ́ kọ̀líìgì mi ní. Ṣé ọmọ kọ̀líìgì wa? Àwọn tí aṣọ́bájọ́ ló ń represent nígbà kíni nígbà Western Region àwọn kọ̀líìgì wa nìyẹn kò ń ṣe àwọn ọmọọṣẹ́. Sàbẹ ọba mẹ́rin ló wà lókè state ọba márùn-ún gbogbo lẹ́yìn ló ẹ ṣe wèrè bẹ́ẹ̀ torí la wá ṣe ní báyìí mo fẹ́ fi àsìkò ìwé mi pípẹ́ lọ́wọ́ gbogbo wa ilé ọdún yìí ó yàtọ̀ ìlú ń dùnnú ọkùnrin ń dùnnú gbogbo àgbà gbogbo ọmọdé dàgbà dùnnú adóòdò ìlú mi ni adóòdò ìlú àwa ni mo máa bọ́dọ̀ bàjẹ́ ìlú àwa kò bàjẹ́ lórí Olúgbọ́ kò bàjẹ́ lórí Àrẹ̀sà kò bàjẹ́ lórí ọ̀rọ̀ gbọ̀ngà lásìkò Olúṣọlá kò wà ní bàjẹ́ lásìkò Adébọ̀wálé láàní mọ̀sábùrú láyé kẹyẹ màgé bí ẹyẹ agbára Ọlọ́run gbogbo àwọn ọmọ adó tí wọ́n wálé sí ní ìdíyà ọdún yìí tí wọ́n bá gbogbo owó tó bá ti sinú báyìí tó bá ń padà lọ wọ́n ní àbùsí tolókun àbùsí tọlọ́sà wọ́n ní tàbá pè ajé lẹ́kọ̀ọ́ ṣọ báyìí láti dá wa lóhùn ní kàríkà ní òrìṣà ìdájé òrìṣà Odùduwà gbogbo ibi tí ajé bá wà lórúkún mẹ́rin ayé Elédùmarè wa pèsè ayé fún ọmọ ṣe bá wà lọ àwọn amúlùkọ tó wù ú jẹ́ o lágbọ́rọ̀ Olódùmarè ògbó nífẹ̀ẹ́ ìjọba ló bọ̀. Wọ́n máa ń sọ̀rọ̀ fún wa ní Adó Agbàgèjì kò ṣe bẹ́ẹ̀ o irọ́ o àgbà ni wọ́n sọ ní ayé ìgbà yẹn gbogbo alámọ̀kọ́ tó fi ń ṣe tutù tí wọ́n bá wá pọ́n ọmọ Adó dé ibẹ̀ yẹn a sọ fún òun gbà pé ọmọ ojú ìlú lè òun ní Adó Agbàgèjì má gbà ọmọ nínú ló ṣe pé a fi ọmọ rẹ̀ bọ́lẹ̀ ọmọ ń tẹ́lẹ̀ tí aburú tó bá wọ aṣọ gbogbo ọmọ Adó pátá wọn ní bá wọn wọ gbogbo àwọn tí wọ́n ti wà náà wọ́n á débẹ̀ agbára Ọlọ́run ẹ wọ ọmọ wa PA to the President on special duty ẹ wo bí lu ṣe rí ká máa lọ́mọ tó ṣe gómìnà kan ó dẹ̀ ní ti sọ ní pé mo ti ní lásìkò tèmi Adébọ̀wálé ọmọ Adó Adó á ṣe president ọmọ Adó Adó á ṣe gómìnà Ògùn State atúlẹ̀ka sẹ́kọ̀ọ́ Èkìtì Adó Olómi ọmọ Adó Adó á ṣe gómìnà Lagos State
gbogbo ipò ńláńláńláńláńlá ọmọ àdó ọ̀dọ́ abẹ́ sí ṣe àwọn alálẹ̀ ló gbèsè mi lẹ́nu o. tá a bá ń jà ká parí ẹ̀ o tá a bá ń jà ká parí ẹ̀ o ká má mọ̀ bí a bá jọ. wọ́n ní kò sí bí ẹ̀dá ṣe máa rìn torí òyìnbó ni èèyàn náà lọ́lọ́fin human being cannot be 100% perfect. Ọlọ́run nìkan Ọlọ́run jẹ́ Ọlọ́run yẹn Ọlọ́run nìkan lọ́ba tó pé sí tí Ọlọ́run bá a lè máa tètè ṣùgbọ́n ewé oríjì kan ni ẹja ewé oríjì fún mi. Nígbà tí mo wà ní kékeré Ṣadé lórúkọ mi àwọn ẹ̀gbọ́n mi ò jáde èmi kan tún bímọ mo tún fadé sí ṣùgbọ́n bọ́lá òun ṣe máa ń yàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tí ọlọ́run lè sọ bá dédé ọbẹ̀ ṣe ẹgbẹ́ jẹ́ forí ẹ bá lọ sí kàràkàrà lójú ṣe é pé ìlú ó dùn ní. Yorùbá lè ní gbogbo wa Yorùbá wọ́n ti ẹ̀ sọ pé táwọn bá tẹ̀ torí iṣu jẹpo àtọ́rí epo jẹṣu. Ṣé tí àwọn bá tẹ̀ torí pé ìlú àdó ṣé ìlú àdó tó ń dùn ṣé kò ṣe ṣe torí mi? Ṣùgbọ́n àfàsìkò yàtúfẹ́ lọ́rùn pé gbogbo ẹni tó fẹ́ wa pátápátá a máa lọ sókè ní. Gbogbo àwọn tó kù tí wọ́n wọ ọkọ̀ gbàlà yìí àwọn àbá yí wọn ní ọkọ̀ padà nítorí pé gbogbo wa báyìí àjọ̀fẹ́ ṣe yìí. Ẹ wo àná tí ẹnìkan lé ẹmọ tẹnìkan lé tó bá yẹ pé owó tá a fi ń lé ẹmọ àti tá a fi ń láti tó bá dá a papọ̀ ọ̀nà wa ti dá a ti lọ́gọ́ gbogbo owó tá a ná ẹ̀jẹ̀ ká wá lọ sí ìlú Adóodò is crying for help. Adóodò interest is paramount. It's not negotiable. Ọlọ́run àfún wa ṣe mo fi àsìkò mo fi kí the organizer of this program Adeuse Multimedia Production. What I have learned from him is that never give up attitude. Òyìnbó lè kéèyàn máa sọ pé ọtí ò bá ti ṣe léyìn tí èèyàn máa alágbẹ̀dẹ tó ń luri lójú kan ni ẹ wo nígbà tí wọ́n kọ́ ṣe first wọ́n ní ká bá sùn nígbà tí wọ́n kọ́ ṣe àkọ́kọ́ ìpele àkọ́kọ́ àrígbóṣe rí nígbà tó ṣe ẹlẹ́kẹ̀ẹ́jì àrígbóṣe rí ọlọ́ọ̀fin ti wá sí ẹlẹ́kẹ̀ẹ́ta yìí ẹ̀rí bọ́ọ̀lù ẹlẹ́kẹ̀ẹ́rin yẹn lẹ́rí aṣojú ẹ̀mí gbogbo wa agbọ́dọ̀ náà adó ní bàjẹ́ tó bá fẹ́ di ìdáyọ̀ní tó ń bọ̀ mo sọ àṣọ nígbà yìí ọmọ adó wà sọ pé Adeuse what do you need for that program oya Adeuse ayẹ́bà donate 1 million mo donate màálù gbogbo decoration tó fẹ́ lò mo donate àríbi àṣẹ bẹ́ẹ̀ àwọn ọmọ adó láàánú púpọ̀ kíní ni oríṣìpọ̀jọ́ kan lọ́ní mo dẹ̀ mọ̀ pé tí mo ti ṣe ládùúrà yìí mo tún wá jẹ́ lórí ìta àdúrà ti gbà láti sí ìjọba yìí mo máa dúpọ̀ ọ̀dọ́ máa la ní ọ̀dọ́ máa la ní
lágbọ́dọ̀ náà wà níbẹ̀ gbogbo aláboyún pátápátá á bí tìbítìrẹ gbogbo ẹni tó náà wò tí ìyọ̀ǹda ọmọ fún ọlọ́run bá mi yọ̀ǹda ọmọ lálùbáríkà ilé ni onílé ni àlejò ni àtọ̀wé ìwà láfẹ́ olódùmarè ọlọ́run bá jogún ọmọ fún wọn ọmọ lálùbáríkà á lè gbé aṣẹ bẹ́ẹ̀ o òkú òní tẹ̀jẹ́ ẹni kankan gbẹ̀ nígbà lóbi àwọn tó wà lókèrè lágbára olódùmarè wọn ni gbogbo wọn wá sílé àwọn míì máa wà wọn á fi pájí pé wọn wá sílé tí wọn lè rí bẹ́ẹ̀ àdẹ̀ni gbólókèrè ìbànújẹ́ àwọn táwọn àníbà yìí náà tí àwọn máa ń gbin starlet àwọn náà máa ń tasẹ̀ omi ìpè tí wọ́n á dá tiwa náà máa dá ní àríbí àṣẹ bẹ́ẹ̀ o àṣẹ gùn ó ti ṣẹ àṣẹṣẹ máa ṣẹ àṣẹ bẹ́ẹ̀ àṣẹṣẹ máa ṣẹ àṣẹ bẹ́ẹ̀ ìyí tí mo wí àṣẹ bẹ́ẹ̀ àṣẹṣẹ máa ṣẹ àṣẹ bẹ́ẹ̀ ó dọ̀yẹ̀ kú o. Ọlọ́fin dọ̀yẹ̀ kú o. Àdó òdò dọ̀yẹ̀ kú o. Gbogbo aládòwòrò àti di ọ̀yẹ̀ kú o. Ó yá bí ti gbàwé rẹ̀ bẹ́ẹ̀ lọ máa ṣe bí ti gbàwé rẹ̀ bẹ́ẹ̀ lọ máa ṣe bí ti gbàwé rẹ̀ bẹ́ẹ̀ lọ máa ṣe bí ti gbàwé rẹ̀ ẹ ṣeun ẹni tí ó ṣe ètò lẹ́yìn wọ́n tá a bá tún fẹ́ fi sọ́pọ́ọ̀tì Adenews multimedia promotion amasola ní ara wa ìgbà aládùúrà pé ìgbà aṣọ́lé yìí ìjẹ́kọ̀ọ́ tó fún wa wọ́n wá sí pé kí prince wa prince of hope prince belen lọ́fì agbọ́dọ̀ lọ́rùn láti gbà tí adóòdó ti tuntun ẹ̀sìn dúró Nàbà bẹ́ẹ̀ kó èdè àdó ìgbà ní Ṣàwátì. Wọ́n fẹ́ di 2027. Ní ìmọ̀ owó bóyá màá ṣàpẹ́ ọ́. Àṣàmà ló di pósítà tó lè máa wọlé Arébí Àṣẹbẹ̀. Gbogbo àwọn tí wọ́n gbárùkù sí ọlọ́fin. Láti mo ṣe gbàdúrà fún wa Arébí fún gbogbo wa. Ṣùgbọ́n àná ọ̀rọ̀ píkà.